bá ní ìmáàmù àfa àtọ́lé à ń ṣe wọ́nranwọ̀nran jẹ́ kò sí wọ́nranwọ̀nran ni ọ̀rọ̀ tí ọba sọ bá tó sọ ni wàláhì wọn tó sọ tí ó ṣe kò sí tí Dáúdà ẹnìkan dànù yín ẹni bá bí dànù yín ẹ má kọ́mẹ́ǹtì mọ́ ẹ jáde kẹlẹ́ ọkùnrin tó bá sọ ẹ kó sí wọn lẹ́nu. ní ìlú tó bá jọba sí tó bá wá sọ̀rọ̀ ẹ wà ní kí ló ti sọ ṣé ẹ ya wèrè ni nílùú bàbá nílùú tó bá ti jọ ìlú téèyàn jọba sí òun lọ́ba àlú ẹ̀ ó láṣẹ lórí anybody lára àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì àti bala ọba láṣẹ lórí anybody ẹni tí ọba tẹ́ lọ́rùn kó gbàlúbọ mí lọ́mọ náà ẹ kàn bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni kábíyèsí ṣe fún ẹ tó fi ru kábíyèsí lọ́kọ̀ọ̀tù. ààrẹ nìkan kan nù yín ààrẹ nìkan kan nù yín tó lè sọ̀rọ̀ àbí ẹ lè dáhùn question yẹn ẹ lè dáhùn ẹ wá wọn kálukú wá ń kọ átíkù tí ò da ẹ̀yin alágbàákò ẹ ń kọ tí ò da nípa ọba wàláì kò sí ní tẹ́wọ́n kò túnú kára kábíyèsí tó pé ọba ń gbogbo yín bíi ẹgbẹ́ ọba ní ìpàkọ́ ọ̀gbọ́sùtì orí ẹlẹ́gàn ló bàjẹ́ àmọ́ ẹnìkan tó hàn nù yín tí ń ṣe bẹ́ẹ̀ tó láyà tí ó sì láyà wọ́n ń wú ọ̀ràn ni Kàbírù èmi ti mọ̀ pé bó ti wà yẹn náà èmi ti mọ̀ pé bó ti wà yẹn náà wàhálà ò níran mo sì rí pé wọ́n gan àwọn tó bí ọ ò lè wà proud of you because ìgbà tán sọ́n Kàbírù tó jẹ́ tó bẹ̀rẹ̀ ibi orúkọ ní Kàbí sanra ẹ̀sìn ò sì yí ọ́ ẹni tó fẹ́ pé ó kọ tèmi àròsọ fídé ní àròsọ ó ní ọ dúnà la ilaha illallah àwọn followers rẹ àmọ́ irú ní yẹrú lọ́rẹ́ ni o irú ló yan irú lọ́rẹ́ ni o ọ̀yún gan ti fi mọ̀ kò sẹ́ni tí ó rò kọ tèmi tó bá jẹ́ àfà tí ó máa lọlé tó máa lọ láńpẹ́ àròsọ fi ó bó tó kọ tó kọ lẹ́nu ìwọ náà wo kọ tèmi ń jẹ́ sí tí wọ́n ń jẹ́ njọ́ wọn ti bí ọdún ti dàgbà ló ti yí ìpinnu àwọn òbí ẹ kú lórí ara rẹ̀ Kàbírù wọ́n sọ ń Kàbírù ó dàgbà tán ó yí ipò ó sọ ń Kàbí sanra sáwọn tó bí ọmọ tí wọ́n ń ṣe ni àwọn tó bí ọ wọn ò lọ́pọlọ òun nílà ká ìkọ́ èmi owó ni Mahruff Abdulsalam arọ́sọ́fì àbíkọ́ ní Abdulsalam Mahruff arọ́sọ́fì onídàbà olókọ́lé rẹ̀ gan lábẹ́òkúta ọmọléèbo ni ọ gan o lè fi ilé rẹ̀ o lè fi yan gan o lè bó ṣe wà yìí nọ́mbà rẹ̀ ò ṣe fi ilẹ̀ fẹ́ yàn ọ̀sán ilé ìfẹ́ náà yàn nọ́mbà pàṣẹ òfin ò ní fi yàn nọ́mbà èmi ń fi nọ́mbà tèmi lẹ̀ fẹ́ anybody tó ń filẹ̀ torí pé àwọn òṣìṣẹ́ ìjàmbá ṣe ń tí ò da ẹ gbọ́ àwọn òṣìṣẹ́ ìjàmbá ṣe ń tí ò da so kò sí táwọn máa po kọ wa táwọn wá mú kọ wa táwọn wá hide ẹ kò possible àwọn èyí ṣe ilé hide ọkọ mi láyé ìsìlè hide bẹ́ẹ̀ ni mi lè hide. Share your music, share your love. bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ lè hide identity mi kò possible. ẹni tó wáyé pé wọlé ẹ jẹ́ kí n fi nọ́mbà tá a máa pọ̀ wọlé ẹ jẹ́ kí n pe nọ́mbà yẹn fún wa tí èèyàn bá tiẹ̀ báyàn sọ̀rọ̀ yóò jẹ́ ẹni tí Ọlọ́run bùn ní Ọlọ́run fún lọ́pọlọ Kàbí sanra ò ní ọpọlọ èmi ò wulẹ̀ tí ẹ ti wo fídíò rẹ̀ gan mọ́
ìyẹn fi fídíò rẹ̀ sí kí ló fẹ́ sọ mo pẹ́ ẹnìkan pè mí ní bàbá yẹn òun wulẹ̀ wo fídíò rẹ̀ mọ́ ṣùgbọ́n òun tó táàgì kágbé àṣẹ wa ń wò pé ẹyẹ kí n lọ wò láti máa mọ nǹkan míì pé eléyìí náà sí kí ni ọ sọ̀rọ̀ òun fi líǹkì rẹ̀ lẹ́kùn tí ó fi líǹkì lẹ̀ sẹ́ni pọ́pọ̀ nílé lè fi líǹkì lẹ̀ ẹni bá ń wo fídíò tiẹ̀ kò mọ tí ń ṣe máa ń wo fídíò tọ̀dọ̀ tiẹ̀ kí ló fẹ́ sọ ọ̀rọ̀ kan náà ló máa ń sọ ẹnì kan náà ló ń darí ọ̀rọ̀ rẹ sí òun náà ní tọ́lí àtọ́jọ́ ga rẹ̀ so gbogbo fídíò tó bá ti ṣe láyé kò ní dìkáwò àti mọbi tó fẹ́ sọ àti mọbi tó láǹdì sí àti mọ tó fẹ́ sọ àti mọbi tó fẹ́ láǹdì sí gbogbo ọ̀rọ̀ náà kò ju lórí tọ́lí àlọ́ tí wọ́n kí wá ní àwọn òde expect kó support ẹnìkan kan lọ́dọ̀ wa tẹ́lẹ̀ àkọ́kọ́ ni pé wáyé tó fẹ́ support wa àkọ́kọ́ ni pé sọmọ ìlú wa o kí n sọmọ Ògbómọ̀ṣọ́ o tẹ́mọ̀ Ògbómọ̀ṣọ́ bàbá rẹ kì í ṣe Ògbómọ̀ṣọ́ ìyá rẹ kì í ṣe Ògbómọ̀ṣọ́ so kí la ṣe wá expect kó support wa tẹ́lẹ̀ ẹni tẹ́ ẹjọ́ ọbẹ̀ tó jẹ́ àfa rẹ tó jẹ́ mẹ́ńtọ̀ rẹ tó jẹ́ pé mo bá kú tán bí ọba ti sin ọ́ ò lè wà lè jẹ́ náà òun náà ló ń tẹ̀lé òun tọ́gbẹ́ bọ́ kọ́lá jẹ́ tó tẹ́lẹ̀ bí ọba wà lè jẹ́ náà gan ìwọ́gbọ́ ò lè wà lè jẹ́ náà tó ní pé ibi tó gbé gbàgbọ́ rẹ sí lára rẹ nu ọmọ wa pariwo ọmọ wa ké ọ wa ń ké ọ làwọn nǹkan ń ké ta ni wa ń ké náà sórí táwa bá ké lórí ọ̀rọ̀ ìlú wa akọ́sí ànábì Muhammad ni àmọ́ àwọn àgbọ̀rí bí táwọn náà mọ̀mọ́ ti fi ìlú rẹ̀ lẹ̀ ìlú ìyá rẹ̀ lẹ̀ bàbá rẹ̀ lẹ̀ tí wọ́n lọ́wọ́ lónìí ọlọ́run ní ká ní mọ̀mọ́ gan kó ọlọ́run ní kókó mọ́ká kó inú rẹ̀ ó dùn sí ọgbà kámú ni àmọ́ ìwọ ọ̀rọ̀ ìlú rẹ̀ inú ìlú tán ti bí ọ ọ̀hán bẹ́ẹ̀ o nípa kankan lùlù tí wọ́n ti bí ọ kálọ̀ bàbá tiẹ̀ náà ríṣẹ́ ṣe níbi tí wọ́n wà nílùú Abẹ́òkúta tó wọ́n tán bá ríṣẹ́ ṣe tí ìlú compensate wọn pẹ̀lú ipò kan tí èlòmí wá fẹ́ wá gbà ó mọ̀ túmọ̀ tá à ń sọ yìí ó mọ̀ túmọ̀ táwọn ẹni yìí ń wí pé wọ́n fẹ́ gba ipò lọ́wọ́ àwọn ṣùgbọ́n gbàjá sí pé bàbá rẹ̀ ọ̀lápá nílùú yẹn tí wọ́n fi ní nǹkan kan tí wọ́n fi tọ́ka sí ìwọ náà tó tún wá jọmọ tó yẹ kó tún wá wò pé ìlú tí wọ́n ti bí mi jẹ́ ń ṣiṣẹ́ síbẹ̀ jẹ́ ń ṣe iṣẹ́ síbẹ̀ o tún wá ríṣẹ́ ṣe síbẹ̀ o tún wá ń fìyẹn bàálù ó ń lù jẹ́ nípa pé o fẹ́ sọ̀pọ́ọ̀tì ẹni tí nǹkan tọ́ sí o jáde láyé rí kó o sọ mistake tọ́lẹ́à bọ́rọ̀ yẹn ṣe wá ń lọ tó náà tí ń lọ tí ń bọ̀ Kàbírù ọmọ àlè tó yí ọkọ̀ padà sí Kàbírù sanra o lè fi mí àti ẹ wíra o lè fi àjọra wà ẹnu kò jọra wọn láyé sítẹ́wì báwo ló ṣe fẹ́ ṣe déédéé ìgbà tí ó wì ó nìyẹn òun ò lè dájọ́ náà bí a kì í sábà àáfàá ni mí ìwọ ò lè dájọ́ kọ́ nínú ìjà àáfàá mi àti ẹ̀ta àtúnwá ẹ̀ṣẹ̀gbẹ́ kí ni ò lè dájọ́ sáfà ẹ̀jú ló fẹ́ dá lẹ́jọ́ tẹ́lẹ̀ ókè kí ló fi ní sáfà nísìnyí wá ó ní mo fi ṣe Ibrahim ó ní mo fi ṣe Ibrahim náà sì búra àgbàtọ́rọ̀ náà ò yí ọ ni ṣé Ibrahim wá jágbóró bàbá rẹ̀ àbójẹ́gbọ́n ìyá rẹ̀ àdìsí o Kùránì wo ló sọ fún mi pé ní tí mo sọ wọn nígbà mo ti sọ mo ti di kèfèrí ẹni tí ó bá ti sọ pé téèyàn sọ òrí bẹ́ẹ̀ yóò fún yẹn ní ẹ̀rí tó bá fún mi lẹ́rìí nísìnyí èmi náà rò pé Ọlọ́run tí mo sọ yóò sì da ẹni bẹ́ẹ̀ mọ́ ó rẹ́rìí mú wá ọkàn mú ọ̀rọ̀ ọmọ dànù láì rí ẹ̀rí mú wá kábíyèsí sọ fún yín wọ́n bè lọ́wọ́ yín pé kí làwọn ṣe fún Tọ́líà ọ̀gá rẹ̀ gbogbo ẹ̀yin followers Tọ́líà kí ni kábíyèsí ṣe fún tó fi gbé lọ sáà tó fi gbé lọ sí tó fi gbé kábíyèsí lọ kóòtù ẹ̀rí ẹ̀ sọ kábíyèsí pé Tọ́líà wọ́n pè é ní pé ń ṣe wọ́nranwọ̀nra lẹ́wà fẹ́ kúlé lórí pé yàn ń ṣe wọ́nranwọ̀nra lẹ́wà fẹ́ kúlé ẹ mọ̀ tẹ́ ń ṣe o Tọ́líà ò ṣe wọ́nranwọ̀nra ni kò sí wọn àwọn ará yóò máa wí wòrowòro lórí Facebook
wórówóró lórí múbàrí wórówóró káàkiri wọ́nà wórówóró àti wọ́nà ni kábíyèsí wa kéré sí tí wọ́n sọ ni gbogbo ẹ̀yin tẹ́sí máa gbé ọ̀rọ̀ kí lórúkọ ẹ̀ kí wọ́n ti ń pè bọ̀bọ̀ yìí mo ti gbàgbé kọ tv yìí láólá tv mo bẹ̀yìn ló kọ lọ́hùn ọ̀rọ̀ ẹ̀sìn láàmú tẹ́ ń dá sí mo bẹ̀ láólá ló kọ lọ́hùn mo bẹ̀yìn ló kọ lọ́hùn ẹ mọ tẹ́ ẹ mọ gbé jáde ẹ sì mọ topic tẹ́ ẹ mọ fún ọ̀rọ̀ yín tẹ́ wá ní ìmáàmù ọba ti bójúmọ́ Ògbómọ̀ṣọ́ jẹ́ lọ́nà wo ṣé gbogbo yín ẹ̀rí tí bàbá sọ ni ọ̀rọ̀ ẹyọ kan bàbá Oba Ghandi mọ̀ sọ ọ̀rọ̀ ẹyọ kan ló bá mọ̀ sọ pé ìmáàmù ń ṣe wọ́nran ẹ ti gbàgbé adúdú àgbákò ọ̀rọ̀ tí ọba ti sọ tí ìmáàmù ti sọ sọ́ba ni ẹ̀yin tó ṣe tí ẹ pé ẹ tó mú ọba jáde ẹ tó mú ọba ẹ lé ọba lóko àbẹ́ ẹ̀ lé ọba lóko gbogbo ayé lókù rí. Share your music. Share your love. Gbogbo ayé lókù rí. So ọ̀rọ̀ yẹn mi wá mọ nǹkan tí ọ̀rọ̀ kábíyèsí yẹ kó lè dùn yín fún torí pé tí kábíyèsí béèrè wàláhì very simple ni kábíyèsí béèrè pé kí ni mo ṣe fún ẹ̀yin tẹ́ bá mọ tọ́lé kọ́lá gan àwọn èèyàn tó wá respect yẹ ọba tó ní chief imam ẹ get bàbá ní chief imam ilẹ̀ tó wá fẹ́ ìgbẹ́ bá mi bí léèrè kí ni mo ṣe fún ẹ wàá rí ánsà yẹn ẹ rí dáhùn torí pé ẹ lẹ́rìí kankan. Fàwálẹ̀ lọ́dọ̀ tí ẹni wóróworó àwa tí ọpọlọ wa ń ṣiṣẹ́ dáadáa mọ́ rírì ìmáàmù tó ẹ mọ̀ nígbà tẹ́yìn náà mọ̀ tẹ́ ń ṣe nígbà tẹ́ ẹ̀sìn yóò yé yín ẹ mọ̀ good morning Mr. Yinka báwo ni ẹ̀ńdẹ́sìn rẹ bá yé òní wò pé ọ̀rọ̀ tẹ́nìkan bá sọ lòun fẹ́ fi ẹ dákun ṣé kí àfa àtọ́lẹ́ tó dé Ògbómọ̀ṣọ́ so gbogbo ohun tẹ́ kí ẹ nírun àbí irun yóò lálàáfíà àwọn àfa àti wọn ti jẹun òrírun ké fún yín ìgbà tẹ́nìkan sọ wọ́n ní gbogbo ayé lénìí ìgbà bí asọ́rí àfàkọ́ tọ́lẹ̀ Kàbírù ni ó ní gbogbo ayé lónìí ó ní àfà àtọ́lẹ̀ nìkan ní sọ̀rọ̀ àtàwhíd ní sọ̀rọ̀ pé kéèyàn ọmọ Ọlọ́run ṣe rí i pé ìfẹ́ inú ni gbogbo yín ń lò báyìí ẹni tó fẹ́ pè wọlé 09037953997 nọ́mbà tá fi pè wọlé nìyẹn ẹ kí n fi sí comment section 09037953997 nọ́mbà tí a ó fi pè wọlé nìyẹn ẹni bá nífẹ̀ẹ́ àti pè wọlé mo máa fi nọ́mbà yẹn sórí screen ni pé mi ò bí màláyà àti gba call tẹ́lẹ̀ but fún àǹfààní ẹni tá bá fẹ́ pè láti dá sí kò sẹ́ni tó lè pè wọlé àwọn èèyàn hide number ṣùgbọ́n èmi ò lè bú anybody kò sí bí wọ́n ti fẹ́ ṣẹ̀ṣẹ̀ ìtánì náà láwọn tí ń tẹ̀lé ni kò sí bí wọ́n ti fẹ́ léèyàn bú tó yóò mọ láwọn tọrọ rẹ̀ ọmọ nítumọ̀ sí bọ́rọ̀ rẹ̀ ò nítumọ̀ sí gbogbo ayé yóò láwọn tọrọ yóò mọ nítumọ̀ sí ìyó lè ti tẹ́mi fẹ́ kẹ́yìn ẹ̀yin tẹ́ jẹ́ àfààyàn ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn tọ́lé ó sọ fẹ́mi tá a fẹ́ kẹ́ gbọ́ ni pé kí ni Ọba wa Ghandi ṣe títọ́lé àfi gbọ́ lọ sí kóòtù ní tá a fẹ́ gbọ́ ṣé ìwé yẹn wí o ẹni kan tẹ́ gbogbo yẹn kò kàn wá. wọ́nranwọ̀nran tọ́lé à ń ṣe wọ́nranwọ̀nran ọba ti sọ yẹn náà kò sí bá bẹ́ẹ̀ nìkan tó lè kó sí wọn lẹ́nu. kò sí bá bọ́ǹtọ̀ nu yín tó lè kó sí wọn lẹ́nu. ẹni bá sọ fẹ́ kó sí wọn lẹ́nu kọ́ gba àfin lọ pé bàbá ń tẹ́ ewé máa wí bẹ́ẹ̀ mọ́.
ṣé kábíyèsí máa ń kọ comment section ni àwa táwọn kárè àwọn táwọn wòrè táwọn dá yín lóhùn pé àìní ọpọlọ yín ni ìfẹ́ nú ní dá yín láàmú why tẹ́ ẹ̀ rí question yẹn why tí ẹ lé sí kí ni question yẹn tí ẹ lè dáhùn rẹ̀ kí tọ́líà náà jáde àfáà tọ́líà kọ́ jáde fún rẹ̀ pé bàbá ń tẹ́ ẹ ṣe fún mi lélẹ́yìí èèyàn ò sẹ́yìn kò ròyìn ẹ sì gbé lọ court ẹ lọ fáìlì àwọn case tí ò sí nílẹ̀ ẹ lọ fáìlì ẹ̀ ẹ tún wá expect pé kẹ́nìyàn kó pè gbogbo ọgbà mọ́ sọ pé kò sí bẹ́ẹ̀ lè rí bàbá ti sọ fún wa pé kò sí ní tẹ́ ẹ lè ṣe kọ̀ọ̀kan àwọn ìmáàmù táwọn rèé that is Imam Habibullahi Ahmad Tijani Ayilara. Number to call in 09037 95 3997. Inshallah ìmúra kọlù yẹn dáadáa gbà mí àmọ́ tó bá láǹfààní àti pè wọlé báyìí ní ó lè pè wọlé mi ìfẹ́ máa ka kọ́mẹ́ǹtì mọ́ àmọ́ ọ̀gá mi nǹkan ló ní ẹ máa ń ka kọ́mẹ́ǹtì náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí àwọn òtọ́rọ̀ kan tó lè mọ fojú hàn lóòótọ́ ẹlòmíì ó kọ́mẹ́ǹtì tí ò yé tẹ́bà tí wàá dá lóhùn nígbà tí ọlọ́run ẹlòmíì ó kọ́mẹ́ǹtì náà ẹni tí ó àlọ́pọ̀lọ́ pípé àti kò mọ tí ó sọ. so ìbéèrè ọ̀kan tí bàbá béèrè tí gbogbo ayé sì gbọ́ ọlọ́run ṣe Kàbírù fúnra ẹ̀ náà ló gbé social media tí ìbá ṣe ìfẹ́ nú ẹ̀wọ̀n nǹkan tó bàbá sọ adúrú àwọn nǹkan tí bàbá sọ tó jẹ́ nǹkan progress àmọ́ progress Ògbómọ̀ṣọ́ ọ̀kan kàbí sanra kọ̀ọ̀kan Kàbírù wàláhì kọ̀ọ̀kan wọn kò kan gbogbo yín rárá ni àwa tó sì kàn ní jẹ́ ẹ máa wò wá ká níwò yín ràn kẹ́ ẹ bàjẹ́ gbogbo tó bẹ́ẹ̀ náà ni pé ọ̀rọ̀ Tọ́líà Ìmáàmù Tọ́líà kọ́ àti máa jẹ̀ mọ́mù lọ gbogbo ọtí àbáwá kàbáwá kábíyèsí sọ yẹn ẹ̀rí kankan mú tó jẹ́ tó wà useful bẹ́ẹ̀ àfi pé wọ́n ní àfa Tọ́líà ń ṣe wọ́n ràn wọ́n rán ṣé kò sí wọ́n ràn wọ́n rán tó sọ ń ṣe wọ́n ràn wọ́n rán o ń ṣe wọ́n ràn wọ́n rán o. njọ́ tí àfa Tọ́líà àti jẹ̀ mọ́mù l'Ógbómọ̀ṣọ́ ẹ sọ fún wa gbéyàwó ló bá ìsìlámù fúnra rẹ̀ ṣé mọ́sálásí ń kún lórí lásán ni ẹ̀yin tẹ́ ń gba sẹ̀mó kẹ́tọ́ lọ kírun ẹ mọ́ra yín ẹ̀yin tẹ́ gba machine lọ́fẹ̀ẹ́ kẹ́tọ́ lọ kẹ́tọ́ fi lọ kírun ẹ mọ́ra yín ẹ̀yin tẹ́ ń torí owó oúnjẹ lọ kírun ẹ mọ́ra yín ẹ mọ gbogbo ilẹ̀ mọ́ra yín báwo bá tiẹ̀ mọ gbogbo àmọ́ yín àmì mọ́ra yín pé yóò sì mọ orun pé Ọlọ́run sẹ́mu sórí sẹ́mu fún lọ sí jímọ̀ o torí ọ̀kadà tó gbé fún mi ní o wo mọ́sálásí ni ẹ lọ ka mọ́tò tí wọ́n ń pàkì mọ́sálásí ẹ̀yìn ọjímọ̀ sópin mẹ́fà máṣíìnì bàjáàjì lọ pọ̀jù mẹ́ẹ̀ ẹbí ọlọ́kadà èyí náà ni fáàrí yín l'Ógbómọ̀ṣọ́ lórí ìsìláàmù fáàrí yín nù lẹ́yìn pé èèyàn ń pọ̀ mọ́sálásí bí ìgbà tí bí ẹran háràhárà tí gbogbo bí èṣù ẹ sọ development mélòó kan tó bá tí bàbá tí Àfà Tọ́líà ṣe ṣé mọ́sálásí ọjà gbọ́n yẹn Àfà Tọ́líà ló fowó ara ẹ̀ tó ṣe àbẹ́ mọ̀ pé kí Tọ́líà tó jẹ ní àwọn bọ́jẹ̀tì ẹ ti wà ńlẹ̀ ni ṣé ẹ mọ̀ ṣá àfọwọ́sí máa sọ́njọ́ kan Ọlọ́run ti ná over 70 million níbo ṣégbà tá Àfà Ògbómọ̀ṣọ́ tó gan ní 1 million lákàntì só ní 1 million lákàntì ìyẹn Tọ́líà só ní 1 million lákàntì gbọ́dọ̀ tó sọ́njọ́ ní kàbí sára tó tún gbọ́ tó lọ tún fídíò yẹn ṣe sórí bí mo fi àná Muhammad búra èmi ìwọ̀n rí ọ̀rọ̀ rẹ sí nǹkan kan wallahi ta'ala èyí jọ mí lójú kọ́dà ń gbà mí gan kan mo máa ń dọ́sìn bàárì nǹkan kan ṣe bóyá mo wà lẹ́sbíìsì kan mo kàn máa ń fi ọ̀rọ̀ rẹ káàtì kúùsì ní pé já tó ń gbọ́n tí dèdè rìn yín wí. ṣùgbọ́n nítorí fi máa ń tẹnu mọ́rọ̀ tọ ẹ̀rọ Kàbírù ni pé torí ẹ̀yin tẹ́ ẹ bí mo ní torí Kàbírù wallahi owó tí ń ṣe yẹn wallahi ta'ala yóò padà regret ẹ̀ tábà ní yóò regret ẹ̀ yóò jẹ̀yà yóò bá fẹ́ lu òun ni àbáfẹ́ wá kó nìkan lu àwọn ò lu ìwọ tí n bá kàbíyèsí tí n bá bárò ẹja mo waste energy ni mo fi Muhammad búra tí n bá fẹ́ bárò ẹja pé kájọ jẹ èmi báyàn tiẹ̀ báyàn ja ẹ̀sẹ̀ tí n fẹ́ báyàn jà ẹnì kí wọ́n mú ọ kí wọ́n lù ọ ni ìyẹn tó wá kọ́ àwọn tí ó lù ẹ ti wà lára ẹ tẹ́lẹ̀
àgbákò tí ó ṣe ọ́ ó ti wà lára rẹ̀ ìyẹn ti sú ọ. Fún wa ní evidence kan tó fi ní ẹ̀tọ́ àti dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ Kàbísára. Fún wa ní evidence tó bá sọ ó nítorí náà ọ̀rọ̀ ti rọrọ̀ gbogbo ayé tó bá rọrọ̀ gbogbo ayé ó níbi tó lè dá sí mọ́. Bọ́ ó ti dọ̀rọ̀ social media tó tọ́ ó níbi tó lè dá sí mọ́. Mo mọ̀ pé kò ṣeéṣe fún ọ kó o dákọ̀ Ọba Ghandi ní wọ́n bí ọ dá. O ò ní fẹ́ kọ àgbákò tí ọ dá n kò ní fẹ́ sí ọ. Wọ́n tó bá dẹ̀ wá bí ọ dá lọ́la ìwọ kan sọ pé Ọba Ghandi kò gbogbo tó ń sọ tó ń pò wọ̀nyẹn dárúkọ wọn. Ìgbà ń lọ mọ̀ pé àṣàgbákò ti sí ọ dárúkọ Ọba Ghandi pé àpé gbogbo tó ń kọ gbẹ ọkọ̀ kọ̀ọ̀kan ó ní Ọba Ghandi kì í o wọ́n kí Imam o ó padà kọ́ mí sáà ń gbọ́ àdára darí dèrèdè àwọn tí ó lọ́pọ̀lọ́ bíi tiẹ̀ náà ń kọ́mẹ́ǹtì nípa pé Kàbísára ó ṣeun o. Àmọ́ inú mi dùn péjọ tí àgbákò tí ó ṣe ọba dé báwo yẹn ti ń kí ọ tó náà wọ́n ti sá fún ọ. tí wọ́n bá sọ̀rọ̀ tó gbé fídíò wa jáde tó ń wíwèé kú wèé kò lè dún àwa. Àwọn tó jù wá lọ ti sọ̀rọ̀ ó ti gbé jáde, àwọn tó tó ọbí lọ́mọ àwọn tó jù bàbá rẹ lọ ti jáde ti sọ̀rọ̀ wọ́n ti bú ti ibo ní ibẹ̀ láàfin ọ̀rọ̀ bàbá wa wọn bàbá tó ti Ògbómọ̀ṣọ́ tó ti bú tó tẹ̀ ti bú yẹn ibo láàfin wọn sí. Bàbá níkà ó ti bú wọn láìmọye ìgbà sókò ọjà wa lójú ọ̀yà tó sọ ọ́n sìn olóòtú ju àwọn lọ́jọ́ orí a sì gbà só jọba tó wá lókù. Wàláìtàláì ó kù díẹ̀ fún ọ. Èmi ò gbàdúrà kó change ó mímọ̀ pé ó lè change náà. Torí kì í ṣe ò nílò sí ń tẹ̀lé tọ́já lẹ́yìn. Ìgbà tí tọ́lí Ògbómọ̀ṣọ́ kọ́ lọ sẹ́ ń tẹ̀lé. Ara àti ìpòrò akéni sóò ní òjò jọ wá lójúmọ́. Èèyàn ń ṣe civil defence ń gba owó oṣù tààrà. Èèyàn ń gba owó oṣù tààrà civil defence. Ọ wá fi civil defence sílẹ̀ ẹlẹ́fẹ́ wa ṣiṣẹ́ Ọlọ́run tí ò sówó ń bẹ o àbí tí ò sówó ń bẹ o. Iṣẹ́ ọ̀rẹ́ wa ṣe wá di wàhálà ń pa pé ẹyẹ kí ni yè ṣe tiẹ̀ ń kọ́lẹ̀ ní tó sì máa pọ́n ní tó ń ṣe Imam bì kan ṣe ní ọ́ padà síbi tí wọ́n ti tó civil defence rẹ̀ kó padà síbẹ̀ kó fi ṣe Ọlọ́run lẹ̀ àwọn tó fẹ́ ṣe Ọlọ́run bá pọ̀ bó o bá ṣe ẹlòmíì ó ṣe. Àfáà wa Dr. Sharafdin àwọn náà ń ṣe dáwà láàyè wọn ayé sì ń gbọ́ wọn ìwọ náà lè ṣe dáwà rẹ láàyè rẹ láì jẹ ìmáàmù ìlú kankan ayé sì máa gbọ́. Àwa mọ tẹ́ rí tẹ́sà fi sọ pé dandandan lákẹ́ kú sórí ìmáàmù ẹ̀sìn lẹ́fẹ̀ẹ́ ṣe sí Ọlọ́run ẹni sọ Ọlọ́run bá lẹ́fẹ̀ẹ́ ṣe bó bá jẹ́ sí Ọlọ́run lẹ́fẹ̀ẹ́ ṣe ni ìjọ tí wàhálà ti dé tí wọ́n ti ń fa wàhálà táwọn ọkọ ti ń di ọ̀tá ìyàwó bàbá ń di ọ̀tá ọmọ nípa pé ìwọ kọ́ ló ní ààyè yìí náà ló yẹ kẹ́ ẹ ti rò pé ibi sí Ọlọ́run ni kí nǹkan ó sì má dàrú náà ara sí Ọlọ́run ọba ni iṣẹ́ Ọlọ́run gan tó lérè jù ó ní kéèyàn wà àlàáfíà sílùú sí àlàáfíà sílùú iṣẹ́ tẹ̀ ń ṣe sílùú ìtẹ̀ ẹ̀dẹ́lù báyìí gbogbo ìlú skátà ni. tó kí wá ní bẹ́ẹ̀ kí ni lárí ìbéèrè ọ̀kan tó ń bí léèrè kí ni ààyè tọ́ kí ni bàbá wa His Imperial Majesty Ọba Ghandi Afolabi Olaoye ṣe fún àfa ọ̀tọ́lé ayín tó gbé wọn lọ kóòtù rí dáhùn tẹ́ ẹ̀ bá rẹ̀ ti rí dáhùn gbogbo yín pátá ọmọ àlè ni yín ọmọ àlè àti tọ́lé ayín gbogbo yín pátá ọmọ àlè tẹ́ ẹ̀ bá lè dáhùn ìbéèrè tí ọba béèrè ọmọ àlè ni yín adàlúsì ni yín. ọmọ àlè ni yín adàlú ni yín tẹ́ ẹ̀ bá lè dáhùn question yẹn èmi ti ń béèrè tipẹ́ inú mi kan dùn bí bàbá kan ti sọ fúnra wọn pé
àṣẹ tí àṣàrà náà àmàdí ọ̀rọ̀ àṣẹ àsọ̀rọ̀ ọnú lẹ́fìn pa àsọ̀rọ̀ fẹ́nu nìyẹn gbogbo ẹni tẹ́jọ́ lólùfẹ́ Tọ́líà mọ̀ ń pè Tọ́líà ẹ̀yin tẹ́ ẹ bá wẹ̀ má rò pé má la bàjẹ́ èmi èé pé àfa bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mo máa fi máàmù sí àmọ́jọ́ táwọn eléré ibú ti ń tẹ̀lé Tọ́líà lẹ́yìn bíi Kàbírù ọmọ Abẹ́òkúta lórí ibú ẹ̀yin Abẹ́òkúta gbogbo tí Kàbírù ń ṣe lẹ́ ń rí o lórí ọ̀rọ̀ lu onílùú níjọ́ tí àgbákò rẹ bá dé sí ẹ má jáde o torí ẹ kọ́sàn rẹ nísìnyí ẹ sọ fún pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ kọ́sàn rẹ níjọ́ tí àgbákò rẹ bá dé ẹ má dá sí o ní ìṣojú bá ń lọ. So ntí bàbá ṣe fún Tọ́líà aníkẹ́ sọ ẹ̀ tí ì rí sọ. torí wọ́n sọ lẹ́ẹ̀kan wọn ní ìdí tá a tẹ́yìn náà fi ń là mọ́ Tọ́líà lórí lọ́gbà tí gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Tọ́líà tí ń là mọ́ Imam Abibullah tẹ́ ń pè Imam Abibullah tẹ́ ń pè ní Abibu kábẹ́ńtà kò sókó tó à lè pe Tọ́líà o 50-50 ni o 50-50 ni o àwọn ìsalábùkù ṣùgbọ́n a rí i pé tẹ́yìn bá ń ṣe báwọn tá a bá ń ṣe báwọn gbígbà tí ẹ máa wá rí gbígbà tí àfáà Tọ́líà náà jẹ́ àbàrà gan kì í sí bàbá rá orúkọ olúwa tó ń pè mọ́ pé Ògbómọ̀ṣọ́ la fi ń pọ́n àfáà lé àmọ́ Ọlọ́run ti wá ṣeun bàbá Oba Ghandi ti yan ìmáàmù ààfin tiẹ̀ tí ìmáàmù ti wá sínú kìtẹ́sí kí wọ́n yà bí èmi ńlá mi ń kírun lẹ́yìn Tọ́líà ẹ̀yìn kírun lẹ́yìn Tọ́líà rí ìsìlẹ̀ kírun lẹ́yìn rẹ̀ fún kíni àdúmọ̀ síláṣí tó pọ̀ nílẹ̀ so kí o sì gbé tí a sí wájú rí ẹ̀yin tẹ́ já àfáà rẹ̀ tẹ́ ọmọdé ọmọ kí o rẹ̀ tẹ́ ń gbé já sí wájú tẹ́ ẹ̀yin lẹ́ni àdánwò kẹ gbọdọ̀ mọ́ pọ́nlé ẹ̀yin lẹ́ni ẹ̀yin kò sì ṣe ọ̀rọ̀ wáàsí kan kí n gbọ́ kí n rò pé eléyìí mo fẹ́ mú bí wáàsí rẹ̀ torí kò sí nǹkan tábà sọ tí jẹ́ ń tọ́ da tí ń ti gbọ́ rí ẹ mú ọ̀rọ̀ kan wá tábà Tọ́líà ti sọ tẹ́ni àfáà kankan sọ lórí ẹ̀rí bá a post wáàsí kan social media Tọ́líà media Tọ́líà blogger Kàbírù post wáàsí kan tí Tọ́líà sọ tábà àràfà tó ti sọ bẹ́ẹ̀ rí topic kan jáde tí Tọ́líà sọ lórí ẹ̀ táàfà kan ò ti sọ lórí ẹ̀ rí ọ̀rọ̀ tí èèyàn bá ti sọ tí ó bá ti lẹ́rìí tí ò ní hújà tí ò ní mísìdákù ọ̀rọ̀ yẹ̀yẹ́ ni gbogbo ọtí o kàbísà máa ń sọ ọ̀rọ̀ yẹ̀yẹ́ ọ̀rọ̀ self interest ni kò sí ọ̀rọ̀ kankan tó bá tọ́lọ́hun tàná Muhammad lọ tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá tọ́ tàná Muhammad lọ ó ti sọ fọ́gà rẹ pé ẹ̀sà ẹ̀dẹ̀ náà sì ń gbà yí ọ̀daràn ẹ̀yà àrò kí ni bàbá ṣe ń tòótọ́ ẹ̀gbọ́n lọ kóòtù ṣùgbọ́n ẹ̀ lè rí ẹ̀rí kankan mọ́ wa ẹ̀ lè rí ẹ̀rí kankan ẹ̀ lè rí mọ́ wa so ẹni jímọ̀ ní ìfẹ́ mọ̀ ni pé ẹ mú ẹ̀rí wá fún wa ẹ fún wa ní evidence àti proof tí bàbá wa Oba Ghandi His Imperial Majesty ṣe fún Tọ́líà gbogbo lọ kóòtù tó bá ti mú yẹn wá fún wa á tún sọ nǹkan mi á tún jáde tó wá tún béèrè. nítorí wá béèrè èmi ò ní kẹ́ni kan wá ní tí mo fẹ́ gbọ́ lẹ́nu rẹ tó fẹ́ lóòótọ́ olùbẹ̀rù Ọlọ́run ní ọ́ tó o sì ń lo àwọn wáàsí tí àfáà Tọ́líà ń ṣe fún yín dá wa lóhùn ládi méjì kọ̀ọ̀kan bí kí n Tọ́líà kí ni ìmáàmù ṣe fún Tọ́líà dá wa lóhùn ẹ lè dáhùn question ẹ máa wí wóró ń bí kò sí tẹ́yìn kan lè kọ́mẹ̀tì níbi tó di jọmọ́ lójú tó láti mọ̀ pé alágbàákò nífẹ̀ẹ́ inú ẹlòmíì jẹkújẹ nídàlámù sẹ̀mó owó ọ̀sọ̀ọ̀sẹ̀ owó oṣooṣù ẹlòmíì
ọ̀nà àtijẹ́ àti mú ní òjò nílàáká àti sọ fact àti rí nínú àwọn tí wọn ò tẹ̀lé tọ́lé lẹ́yìn tí wọn ẹ̀yin tẹ̀sí jẹ́ èèyàn tọ́lé ajá sí pé bóyá ọ̀dọ́ yín ni wọ́n pé ẹjọ́ ń ṣe business ní ẹ̀rẹ̀ block business yẹn ẹlòmíì tó dípò kò ṣe ti tọ́lé kò rí sẹ́gbà l'Ógbómọ̀ṣọ́ mọ́ ẹ̀sìlẹ́ǹsì tọ́lọ́hún tànàbì tó dípò èèyàn ṣe ti tọ́lé ẹlòmíì ibi ọ̀nà jẹ́ rẹ̀ ẹ̀sì block ẹ̀ block ẹ̀ mọ́lẹ̀ tí ò ti rí nǹkan sí mọ́ ṣùgbọ́n irú wọn náà ibi ọ̀padà pa wọn o ń bẹ nínú àwọn tí jásí pé wọ́n jẹ́ mídíà fọ́tò nìkan ní yá o wípé kò tẹ̀lé tọ́líà pé ń tẹ̀lé pé tó bá láṣẹ wọn ò gbéṣẹ́ fún mọ́ ṣùgbọ́n ibi ọ̀pá àìmọye àwọn tẹ́ ti bà nǹkan wọn jẹ́ lórí pé wọn ò tẹ̀lé tọ́líà wàláì ẹ̀rù ló bà ẹlòmíì níbi tẹ̀lé tọ́líà ẹ̀rù ní ń bà ẹlòmíì pé ọlọ́run ní bá ní tẹ̀lé wọn nísìn síbi ò ní pa mí báyìí tí bá ní tẹ̀lé tọ́líà nísìn sáà ní blọọkù sí ẹ̀mí báyìí sí bá ní ṣe kíní kan inú ń tẹ̀lé tọ́líà ẹlòmíì ìjẹkújẹ ni ẹlòmíì ìbínú pé bàbá wa Ghandi kọ́ ló fẹ́ kọ́ wà ń bẹ́ẹ̀ ara àwọn kan jásí pé ẹ̀yin náà ní candidate ẹ̀yin tẹ́fẹ́ kọ́ jọba tọ́lọ́run ò gbé fún ní ti ń ṣe ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àṣírí kan tó nù àwọn kan bẹ fáǹsì wọn nídìí ọba ń bẹ torí wọ́n sì pé ọba yìí sọ ń jẹkújẹ ẹ wo ọba nísìn ọba níwọ̀ tó bá fẹ́ jo l'Ógbómọ̀ṣọ́ mọ́ kó wá fáwa àgbowó ó lọ sí project fún project tí wàá ṣe ni project tí wàá ṣe tí yóò fún gbogbo olú yóò wúlò fún ẹ mú ọba kan ní ilẹ̀ Yorùbá tí ń tó ṣe bẹ́ẹ̀ wá lẹ́yìn pa pé àti rí ọba tó ń kó ọmọ ìlú jọ tí ń ṣèpàdé fún wọn tí ń sọ̀rọ̀ tájọ́ ń sọ̀rọ̀ nítorí pé ní ọ̀rọ̀ one on one pé ẹ máa bèrè kí sì máa dáhùn tá àti àárí ọba ọ̀rọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ tó pé gbogbo ẹ̀wọ̀ ìjọba fẹ́ jẹ́ ẹ má kó wá fún mi ìfowó ẹ lọ sí project ni ẹ lọ kọ́ ní tó wúlò fún gbọmọ ìlú gbogbo ẹni dáhà sí ń wí náà nìsín gbogbo bẹ́yìn nǹkan ti ń sọ pé mọ́tàsí ọjà gbọ̀nyìn lẹ́ni tí àwọn nǹkan ò lè débẹ̀ láti kírun tọ́pọ̀ àwọn kan ń bẹ ti mọ̀ wọ́n tó bá wá kírun ẹ lù wọ́n jáde ni gbogbo tó bá ti wá ṣe ń títì tó bá ti ṣe l'Ógbómọ̀ṣọ́ sẹ́yìn ẹ kò wúlò fẹ́yìn ẹni bá bí dánú yín gbogbo tí ọba ti ń ṣe ẹ ẹ pé ọba lónìí ìlú àbí ẹ jẹ́ kí ẹ kàn jẹ́ ẹ má jẹ́ kí ní àjò yín ọmọ àṣìṣọ́rì ẹ jẹ́ kí ní àjò yín ọmọ láàrin mọ́ṣáláṣí ọ́fíìsì ẹ̀yà àfáàtọ̀ ilé àti inú ilé bàbá yín àwọn bàtà sọ l'Ógbómọ̀ṣọ́ tí a ọkàn àlàáfíà sì ń ba ọtọkàn rẹ̀ ń balẹ̀ tó o sì ń lọ tó ń lọ tí ò sí wàhálà iṣẹ́ Ọlọ́run iṣẹ́ ọba ni o torí ẹni tí ó provide security fún ìlú ọba ni ẹni tí ó provide better economic tí ó provide ìgbésí ayé rọrùn fún gbogbo ìlú ọba ni kì í ṣe máàmù ìlú gbogbo ọ̀rọ̀ máàmù ìlú òjú lẹ́yìn jímọ̀ kó kírun kó ṣe kútúbà lọ kán sì tó ń lọ sóde kó tó ń kọ bàálà kó gbowó kọ́ lọ tán lọ pọkọ iṣẹ́ wo ni ìmáàmù ìlú fẹ́ ṣe wá sí fún àwọn mùsùlùmí ṣe kútúbà káyọ̀fẹ́sẹ̀ kó mọ kẹ́ pé kẹ́nìkan ó kú kẹ́ kó jẹ́ nìkan tó jẹ́ yàn ńlá ń lù wọ́n ní ìmáàmù ìlú ní kó wá kírun sí la ọ̀tán ẹ wá sọ iṣẹ́ kan tí ó jẹ́ ìlọsíwájú ìlú tí ó tọwọ́ ìmáàmù yẹn jáde ẹbí tó ti wá tibẹ̀ jáde gbogbo ẹnu lálẹ́ fi wí kí màmá wa búra àfàtọ́lé wa búra péjọ́ tóun ti wọ mọ́sáàsì yẹn wá ń kọ́bọ̀ ń wàrà mọ́sáàsì náà fi tún ṣe ìyá pé ó tún jẹ́ ń bẹ̀ lókù pé wá ń kọ́bọ̀ ń wà ń bẹ̀ wá ń kọ́bọ̀ ní o kó wàrà mọ́sáàsì ọjà gbóhùn títí kírun pòun ló fi tún ṣe lẹ́yìn kan tó jẹ́ ń bẹ̀ lókù lẹ́yìn kan tó jẹ́ ń bẹ̀ so kí wá ni so gbogbo ọ̀rọ̀ bá wo fídíò tó fẹ́ kọ́mẹ́ǹtì tó fẹ́ kínú mi ó dùn kí n gbà yín ní pé ẹ̀ ìsaláwòsí kí n tí bàbá sọ kí ni ẹ̀ṣẹ̀ àwọn kí ni àwọn ṣe fún tọ́líà tó fi gbọ́n lọ sí kóòtù bá láwọn àti tọ́líà ọ̀jọ̀jà gbogbo yẹn ẹ̀rí yẹn mú tọ́líà ń ṣe wọ́n ràn wọ́n náà nìkan lẹ́wà ń kéré lórí ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní kéni ẹ máa ń kéki ẹ máa ń sọ́kì á máa fún ilé sí àwa sì fún ilé sí dára nìkan á tún mú nǹkan mí gbọ́ pé ṣàlàyé pé ẹ̀yin yìí Ọlọ́run ó ní nǹkan tọ́lọ́run kékeré rí bẹ́ẹ̀ nìyẹn ta ló ní kí ni ìdàgbàsókè ọba kó tó jọba
ẹ dákun ojúṣe rẹ̀ ni ojúṣe ọba ni kó ṣe dàgbàsókè sílùú ní sígbà tó jọba tán iṣẹ́ wo ni kí ni ojúṣe ìmáàmù àfàtọ́lé Ògbómọ̀ṣọ́ lórí ẹ̀sìn Islam kó tó jẹ́ ìmáàmù kí ni contribution ẹ̀ sí ẹ̀sìn Ògbómọ̀ṣọ́ kó tó jẹ́ ìmáàmù tí wọ́n ti ń béèrè question àmọ́ dá yín lóhùn ìgbà tó yàn bá ti bú mi tí ò ti gbé ebú bó béèrè question ni kí ni contribution Tọ́lá Yunusa sí ọ̀rọ̀ ẹ̀sìn l'Ógbómọ̀ṣọ́ kó tó di pé wọ́n mú dé wọ́n mú yẹn wá ẹ̀yẹn tí wọ́n fà wá blue Ghana must go báàgì Ghana must go kó tó jẹ ìmáàmù iye Ògbómọ̀ṣọ́ wọn ti dáfà lọ́lá Ògbómọ̀ṣọ́ wọn ti dáfà Tọ́lá lọ́lá àga yẹn lọ sọ àfà Tọ́lá dé èèyàn pàtàkì láwùjọ àga yẹn kò lè sí láì fi ń bẹ̀ oríire wa ni inú kéèyàn délùú Ọlọ́run sì ní káyè rẹ̀ yàtọ̀ kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n kéèyàn má bàbẹ̀ jẹ́ ìtẹ́sẹ̀ ti tó ìtẹ́jẹ́ náà ti tó ẹ fogun ológun lẹ̀ gbà tí ẹnìkan tó wí ó ní ok Kàbírù náà ní ó ní wọ́n ti gbé ọ̀rọ̀ yẹn kúrò nípa pé ọba àwọn ìmáàmù ìsọmọnú ilé mọ́ o ó ti di pé ọba gbé mọ́mọ́ lọ kóòtù èmi ń sọ fún ẹ pé kéèsì méjì níbẹ̀ ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kéèsì ẹyọ kan ní nípa pé ìmáàmù àfàtọ́lá kì í sọmọ ayé lára ìyẹn náà sì wà ńlẹ̀ àwọn lára ò tí kọ̀ǹfàmù ẹ̀kọ́ mọ̀ nínú ilé àwọn ni Tọ́lá náà sì ti sọ fún wọn pé evidence rèé ọmọ nílé ni mí àkọ́kọ́ nù so wá ní kéèsì kejì tí àfàtọ́lá ṣe fún rẹ̀ wá fàṣẹ rẹ̀ lọ́rùn ni pé ó gbé wa lọ sí kóòtù gbogbo ló gbé lọ kóòtù kejì kéèsì táwọn kéèsì yún ọkọ̀ tọ̀tún nù tí ń jásí pé tó bá bọ́ nù tó bá ṣe là nínú pé ọbẹ̀ àwọn ọmọlé ni kò lè lànà pé ó gbé wa lọ kóòtù àbàfà yẹn nítorí ó fi gbé ọba lọ kóòtù ẹ̀ṣẹ̀ tó bá ṣe ó sọ fún wa ṣe lẹ́yìn ìgbà tí kéèsì bá kúrò ní kóòtù tán tí kéèsì bá kó nǹkan ọ̀tún tán á wà á sẹ̀ pé Tọ́lá jókòó pé kí ló bá ṣe fún ọ no evidence báyìí ọ̀dà tílé bá ti èèyàn tìlú ò bá ti fi àfi ọ̀nù tó lọ ọmọ ẹ lọ́mọ́ra yóò lẹ̀ ká tó wá bọ̀rọ̀ pé kì í ọmọnulé yẹn kì í ọmọnulé yẹn kì í sọmọnulé yẹn gan kì í sọmọnulé tóun náà ti mọ̀ pé òun sọmọnulé yẹn òun lèmi nítorí mímọ̀ ni pé bàbá Ghandi ọba ọlọ́mọsọ́jà rí pẹ́ ẹ̀mí yóò gùn dáadáa fa bàbá wa Olaoye Afolabi kò ní burú fún yín ẹlẹ́sọ̀ ìbùkún yóò máa dáa Mọ̀lánà Abdulmajid Busari wọ́n gbádùn àwọn àtìkù ẹ máa ń kọ́ bá mi fún wọn lésì lọ iṣẹ́ kàlẹ́ náà ń ṣe mu bàbá Busari iṣẹ́ kanu ara ṣẹ́ ìlú kàlẹ́ náà ń ṣe mu aláwùdí ọmọ Oko Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń pe ọba ẹ tí wọ́n ń wí tí ọ̀dà sọba tọ́ wá dákẹ́ ọ̀wá ẹ̀ síbẹ̀ kọ́ bọ́ gbìjà ara rẹ̀ ẹ dákun ṣe ọba sọ̀rọ̀ kan ọba ní kọ̀ọ̀fẹ́ẹ̀tì òun tìlú lòun ṣe ẹni bá bá ọba jẹ̀lú lé ń bá jà kí ló kà wọ́n torí iṣẹ́ ìlú ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ bá tí wọ́n rí ọba fín tá bá rí ọmọ ìlú kan tó bá gbọ́ lẹ́ran tí bá ń wòran ọmọ àlè ń ṣìṣe ọmọ àlè ni gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ ń fún wọn back to back mo kí gbogbo yín ẹ kúṣẹ́ gbogbo yín là ń rọ́wọ́ yín wàláì Mr. Abdulmajid Busari ẹ gbìyànjú gbogbo ẹ̀ tẹ́ ṣe máa ń kọ́mẹ́ǹtì náà tẹ́ máa ń fáwọn lérí gbágbá pákó yẹn lé sí ẹ máa ń fún wọn lọ báwọn náà ti ń gbọ́ sọ́dọ̀ ti wọ́n dáadáa náà ń wíwí kú ibi ọ̀kan nísìnyí tí mò ń rí yìí Ọládìméjì àbí fàtà yìí ẹ wá lọ́wọ́ gbogbo àwọn tí máa ń kọ́mẹ́ǹtì sọ́ndà Kàbírù yẹn tó jàǹfà ṣe yẹn ẹ lọ wo profile wọn omi inú wọn ò ní picture lórí profile ọ̀pọ̀ nu wọn omi inú wọn ò ẹ sì ẹ lọ wọ ẹ rí pé ẹ lè rí ìwé kankan tẹ́ẹ̀fì trace pé ọmọ bolele gbogbo àwọn tí mo á bú èbú ní ọ̀dà sọ comment section náà gbogbo pátá mùsùlùmí fún wọn ò níran wàláì mùsùlùmí fún wọn ò níran so nígbà tí àfáà bá tún tó bá jẹ́jọ́ kọ́ọ̀tì ẹ̀ tán yóò jẹ́jọ́ pé nítorí tó fi gbé ìlú lọ kọ́ọ̀tì ẹ̀sọ̀ ìtẹ́ bá ọba ṣe another treat nìyún àwọn èmi ń fàìlì yẹn lọ́wọ́ pé jọ bọ̀dá Tọ́lá ọ́fíìsà Tọ́lá mọ́nísà ọ́fíìsà
kí ni ọba ṣe fún ẹ in the first place tó gbọ́n lọ court sọ yẹn fún wa. That is current affairs nìyẹn, present situations nìyẹn tó wà on ground, current affairs nìyẹn. Kí ni ọba ṣe fún ẹ tó gbọ́n lọ court. Ààrẹ náà kọ́kọ́ dédé mú wa ní gbogbo yín, kò sí tó lè kọ́mẹ́ǹtì lé lérí tó bá ti rí yẹn sọ fún wa ẹ lọ́rọ̀ lẹ́nu. Kàbírù tó bá ti rí yẹn sọ, ìmáàmù ti mọ̀ pé òun sọ ọmọ ilé yẹn ló fi gbọ́ lọ kóòtù. Ó ti rí i pé bóyá ọba gan ti gẹ́ẹ̀tì, bóyá ọba gan ti rí gẹ́ẹ̀tì pé òun sọ ọmọ ilé. Ó dẹ̀ ti mọ̀ pé lẹ́yìn pé wọ́n gẹ́ẹ̀tì pé òun sọ ọmọ ilé báyìí wọ́n ti rò pé tí ó kù ni pé wọ́n yọ òun. Ó sì lè mú wà nínú plan ní kábíyèsí pé àwọn ayọ̀ kàkílódé. Ọba ló ní ìlú, ọba lè pa àwọn ilé agbétọ̀, ó ti wáyé bó ti rí iná o. Arákùnrin sọ ọmọ ilé yín ṣùgbọ́n n tó ń ṣe yìí Ọlọ́run kú ṣe. Mo dẹ̀ sọ́njọ́ ní tí ẹ̀ bá ti níwà tó lọ́rọ̀ rí lẹ́nu, ìyìn tí ì ṣe tiẹ̀ ayé lè gbẹ ọ lè yọ̀ǹda rẹ̀ fún. Wàláhì tó bá ti níwà tó jẹ́ ní eré, ṣùgbọ́n bẹ́ẹ̀ ọba ti níwà kódà ń tọ́ jẹ́ tiẹ̀ gan wọ́n lè má gbé fún. Àfáà ń rò pé bọ́ bá lè yọ òun nígbà tí kò rí evidence mú wá pé ọmọ inú lílo òun. Àfáà ń rò ní o, kò gbọ́ lẹ́nu ọba pé àwọn fẹ́ yọ ẹ́ o. ń rò ó sì ń gbọ́rú mọ̀ pé wọ́n yọ ni. Instead kó wọn kó fa balẹ̀ kó wá ṣe tó bá ní ó ṣe kó yà á oúnjẹ ọ̀sẹ̀lẹ̀. Ọba lè padà pa àwọn ẹlẹ́ra gbótọ́ ẹlẹ́ra lóòótọ́ ni yìí sọmọ nílé yín, ṣùgbọ́n bóòlà tó fẹ́ lè ṣe tá a fi ní yọ. Tálàfẹ́ ò sí wà, ọba ó sì yanjú amicably tí ó sì ní sí wàhálà kankan. Wọ́n gbọ́ lọ court ẹ̀wọ̀n wúruwúru. Bàbá wa Ghandi ọba ti sọ̀rọ̀ o pé àfa àtọ́lé àti wọ́n sì kó jẹ́, wọ́n sì lè kó jẹ́ o, wọ́n sì tó sọ ní o. Ṣé ẹni tí ọlọ́kúnlẹ̀ fọba ọba wa tó bá wí? Àfa àná mọ̀ kó bá jọ ohun àtẹ́gbẹ́ ẹsẹ̀gbẹ́ tí ò bá mọ̀ tó bá rò báwọn ẹsẹ̀gbẹ́ ni kò ní lọ kúnlẹ̀ fún kọ́ lọ bẹ̀ wọ́n. Pé dákun kábíyèsí mo dì máa ń yẹ dákun ẹ mú mi bí ọmọ o. Bàbá sì ní kàbá mọ̀lánà tọ́lé ọ̀sẹ̀ mi níta ní ẹ̀sìn ní kẹ́ lọ sí. Assalamu alaikum. Ọlọ́run jẹ́ ó bàjẹ́, kò ní burúfá ní kọ̀ọ̀kan wa lánàá bí lọ́dọ̀ Ọlọ́run. Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́, ìlú ẹnì kọ̀ọ̀kan ò ní bàjẹ́. Abẹ́òkúta ẹ fa ọmọ yín níwọ̀, ẹ bá níwọ̀ o. Kábírù àwa àti kò sí bó ti lè dá sọ̀rọ̀ ètò àìsẹ̀gbẹ́ ọmọ àlè níwọ̀ ọmọ ọkọ làwa. Gbogbo ọ̀nà lọ fi jọ́ mọ àlè. Bàbá rẹ̀ ṣe Ògbómọ̀ṣọ́, bàbá rẹ̀ kì í ṣe Ògbómọ̀ṣọ́, ìyá rẹ̀ ṣe Ògbómọ̀ṣọ́, yálà ìyá rẹ̀ ṣe Ògbómọ̀ṣọ́. Wọ́n gan fúnra rẹ̀ ó ní palógbómọ̀ṣọ́. Ìwọ gan fúnra rẹ̀ gan ó ní ṣe lógbómọ̀ṣọ́. Òjò lóró ló kọ́ ẹ lé mọ́ pàbá díẹ̀. Mo sì mọ̀ pé gbogbo tó dábàá lọ lọ́ba lọ pẹ̀lú ògùn Ọlọ́run. Gbogbo tó bá lọ ẹjọ́ máa ń lọ ni. Torí pé o wà lóyè àsítọ́lé àgàn. Má padà o. Tọ́lẹ̀ Kàbírù má pa lẹ́yìn tọ́lẹ̀ o. Má tẹ̀lé. Má gbogbo bá ti ń lọ níjọ́ bá pa lẹ́yìn rẹ̀ ọ̀dọ́ máa lè nù o. Sítọ́lẹ̀ o. Ọjọ́ máa bú nù o. Ní advice ọkọ ìwọ̀n búsáfà rẹ̀. O lè ṣàgbákò lọ́dọ̀ àwọn ìlú dídí ìlú. Kábà ló sì yọ̀nù sí ọ, wàlẹ́ ọ̀dà gan. Ọ̀dà kọ́ ṣàgbákò lọ gbogbo lọ́wọ́ Ọlọ́run gan. Kábà ló yọ̀nù sí ọ. Fọ́ọ̀mù kan. Ní kábà rẹ̀ ó bínú sí ọ kó rí yọ̀nù Ọlọ́run nípa pé o sòótọ́ kọ́mọ́ sì ṣàgbákò lọ́wọ́ ìlú. Àbí kí àfáà rẹ̀ ṣe kí ni kọ́ yọ̀nù sí ọ. Àbí káfáà rẹ̀ ó bínú sí ọ kó o sì mọ́ ṣàgbákò lọ́wọ́ ìlú. Kọ́lọ̀ má bínú sí ọ lórí àbòsí tó ń ṣe fọ́ọ̀mù kan. Bọ̀bí mọ̀ pé o wà lóyà sí tọ́lẹ́à, o ò ní fẹ́ kí tọ́lẹ́ ó bínú, o ò ní fẹ́ kí tọ́lẹ́ ó rí ọ bíbà tí o ń ṣàbòsí òun. Kó o ṣàgbákò lọ́dọ̀ Ọlọ́run ọba yẹn fẹ́ tẹ́ Ọlọ́run. Ọlọ́run sì fún ọ ṣe ṣùgbọ́n yóò bọ́ sí ọ̀run fún ẹ. Èmi yìí
kò sí nǹkan kan tó lè fi rí tákù mi wàláhì lórí ọ̀rọ̀ tí mò ń sọ náà ló lè fi rí tákù mi lọ wo background mi ò ní anything tó yìnyín ní bad background kankan tó lè fi tákù mi lọ bèrè ilé bàbá mi lọ bèrè ilé arúgbó lọ bèrè background mi mo clean gan jẹ́ sọ fún ẹ ọmọ ń dàbà ní mi lápá àkẹtara bàbá mi sì ń bẹ láyé bàbá mi civil servant ní federal government college kó lórí táyà ìyá mi sì dèrò ọ̀rọ̀ náà mi kẹ́ lọ bèrè gbogbo wọn mo lẹ́gbọ̀n láyé gbogbo wọn sì ń bẹ and they are doing well so kò bí o èmi gẹ́fúlà mi ò sì lè wo rẹ́kọ̀dì mi kan ni mo ṣe lóko ẹ pé no a ò ní bad record sẹ́yìn lẹ́wàá ṣùṣì láti máa kírun fún wa gbogbo ilẹ̀ ẹ̀sìn mọ̀ pé Ògbómọ̀ṣọ́ bí wọ́n ti ń ṣe ti pẹ́ nù ó wá ṣe dínsì tẹ́wọ́n aṣàbòsí ẹ̀ bá ń sọ pé kẹ́bù tán fi ń ṣe nǹkan ni wọ́n fi ń ṣe ṣé kìí àyín náà lọ́dọ̀ tí ẹ̀sìn pábòsí lẹ̀ ń ṣe ṣé ti ń bẹ́lẹ̀ ń sìn ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ń jẹ gbọ́dọ̀ pẹ́ nìkan ọmọ kí àbẹ́nìkan ọmọ kínní ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ ni pé ìmáàmù àwọn tí ìmáàmù kàn wọ́n ní kì í sọmọnú ilé àwọn ẹ̀yin wá ní kí wọ́n filẹ̀ kọ́ máa jẹ́ lọ ẹjọ́ tó bá filẹ̀ kọ́ máa jẹ́ lọ iṣẹ́ wo ni ìmáàmù ṣe làwọn bàbá tó bí ìmọ̀ àfàtọ́lẹ́à ṣe tó fi dìsáàfù pé yàwó ẹjọ́ máa jẹ́ lọ tó ṣe fún lù kí ni pa bàbá tọ́lẹ́à kí ni pa bàbá tọ́lẹ́à bàbá tó bí tọ́lẹ́à kí ni pa wọn l'Ógbómọ̀ṣọ́ àwọn tí wọ́n jẹ ìmáàmù tí wọ́n sọ pé ìmáàmù tọ́ sí wọn yẹn wọ́n ní ipa tí wọ́n kó nínú ìlú ló jẹ́ pé oyè yẹn ni wọ́n fi compensate wọn a wàá sọ fún yín àfa ìmáàmù àbá tí wèrè kọ kàbíyèsí ọ̀rá dìndìnrìn ọ̀pọ̀ ní ọmọ àlè ń sọ pé ìmáàmù àbá gbàtẹ́ ìsọmọ ẹ̀ tí mo pa àwọn olórí ibú ọmọ àlè kan bẹ ṣe rí mọ̀ ń bọ̀ lórí kàbíyèsí ara wọn náà àfa ìmáàmù àbá ṣe lè gbàdúrà pé gbogbo tó bá fọwọ́ yín ṣe láyé kí wọ́n fi ẹ̀sìn Islam ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n fi gbé kú lórí àwọn ọmọ tẹ́ bí yanyan gbogbo tó bá fọwọ́ yín ṣe káyọ̀ lélẹ́ ní wá jẹ́sẹ́ yín ká sì máa fún yín ní ẹ̀rí inú Kùránì gbèsè tẹ́ ẹ ṣe yẹn o Ọlọ́run ní ẹnìkan ní ká àwọn ọmọ ní kọ́ jẹ́ gbogbo àwọn tẹ́yìn bá ṣe ń gbà mí nǹkan ọmọ yẹn kan ní ọ̀jẹ́ ṣùgbọ́n gbogbo tẹ́ ẹ bá ṣe yẹn tó jásí káwọn ọmọ ilé ẹkùn ó jẹ́ níṣẹ́ dáadáa káwọn ẹlẹ́ni ni ó jẹsẹ́ yín ṣe ẹlẹ́ gbàdúrà rẹ̀ torí ẹ̀ ń sọ fún àwọn ilé ara pé tí wọ́n ń sin ọ̀dà kí wọ́n gbọ́n wo ṣé bàbá wọn ràn kẹ́ni ara ogún ìdílé wọn nù ní Ògbómọ̀ṣọ́ táwọn náà fi ń jẹ lógún táwọn náà fi tí wọ́n fi compensate wọn nìyẹn ẹ̀já sọ tọ́rọ̀ bá ń lọ tọ́lá fún rẹ̀ sọ́gbàdúrà kẹ́ni ló jẹ́ sí àwọn bàbá tó ń na tó bò ń lọ́mọ gbogbo ẹni tẹ̀ ń wòrowòro tẹ̀ ń sọ pé Ọlọ́run sọ pé ká máa fi yẹn jẹ ìmáàmù bí wọ́n ti ń ṣe l'Ógbómọ̀ṣọ́ nìyẹn má bá ṣe bẹ́ẹ̀ ni tọ́lá náà ní forúkọ ilé onílé débẹ̀ wọ́n máa ń pè láyé lára ọ forúkọ ilé onílé débẹ̀ tán sẹ́yìn máa ń tọ́lá padà ń sọ ni tó bá pẹ́lú ọ̀tọ́ ló sọ̀ fún òun tẹ́ ní kí wọ́n gbé kúrò lórí ilé ká máa fi lé jẹ mọ́ tán bá fi lé jẹ sọ wàá lè kan òun tó lè kan tọ́lẹ́à tán bá fi lé jẹ wọ́n wàá fi Ògbómọ̀ṣọ́ lẹ̀ wọn ò ní mẹ́rin kan l'Ógbómọ̀ṣọ́ ẹnì kan ò mọ kí l'Ógbómọ̀ṣọ́ mọ́ àfọ òsín bẹ̀ mọ́ tọ́pọ̀ tọ́lẹ́à wọn àlọ́ múra ti pòrò akí ntọ́lọ́n bá ṣe fún ebi máa tó yẹn ni ntọ́lọ́n ṣe fún tọ́lẹ́à ò tó lè fi wá tó wá nájú sọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ nígbà tó pàgà yẹn jura wọn lọ ìmáàmù ló ti jẹ́ ń pòrò akí táwọn rí fọ́tò rẹ̀ táwọn ọmọ àwọn ẹranko ti ń tẹ̀lé ń gbé káàkiri nísìn wáyé tí òyìn ò tẹ́ lọ́rùn Mr. Ọláluwá Johnson thank you very much ẹ bá mi share program yẹn bọ́ọ̀ tí ò tẹ́ wọn lọ́rùn ẹ wá wí ọ̀rọ̀ yẹn fúnra rẹ̀ náà lẹ wí ọ̀rọ̀ ẹ wá wí ẹ ń wí mo ba lẹ́sẹ̀ ẹ wá láàlà ń wí ọ̀rọ̀ mo ba lẹ́sẹ̀ sẹ́yìn lẹ wí ọ̀rọ̀ ṣé tọ́lẹ́à fún rẹ̀ kọ́ ló wí ọ̀rọ̀ mọ́ ọba lẹ́sẹ̀ wáyé tí a mọ òótọ́ tá a mọ ṣàbòsí gbogbo ariwo tẹ́ ń pariwo social media yẹn àwa kan ń wò yìí ni tó kálukú ń kọ átíkù ọba àwo ìjìnlẹ̀ kan àbá Rashidi ẹ lọ bẹ̀rù Ọlọ́run ẹ má fi àbòsí ẹ má fi lò ó mọ́ bẹ́yẹn kan bá ń sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ táyé bá ń gbọ́ tọ́rọ̀ ẹnu yín dùn bọ́rọ̀ yín bá dùn tí ò bá nítumọ̀ láyé àsọ wípé tẹ́sí ọ̀dá ẹ má bàa sọ ẹ má bàa kó sí kó sọ ẹni tí ọmọ ẹgbà ìgbàgbé ẹ̀mẹ̀sìn ju wá lọ ẹ̀yin kọ́lẹ̀ ànábì tẹ́fẹ̀sì yé wa ẹ má sọ pé tẹ́ bá sọ lọ́nà pé wọ́n ń ṣàbòsí ẹnìkan àbòsí ẹ wá ní wọ́n fẹ́ gbé kúrò lórí àfàtọ́lẹ́à pé àfàtọ́lẹ́à àgbà tó débẹ̀ wọ́n ń ṣe kíníkan bí n ti ń ṣe bá pé yín ẹ wálẹ̀ fún àfàtọ́lẹ́à alábàánà kẹwì ọmọ sáà sí fún wọn lábàá kẹ máa kírun bẹ́ẹ̀ àfẹ́ Ọlọ́run dárin ó lè yàn jogún ológun ẹni èèyàn jogún ológun ẹ wá ní ọmọ ọlọ́mọ lórí ipò àwọn bàbá
ọmọ ọlọ́mọ lórí ogun ológun kó sọ́jọ́ra ọmọ ọlọ́mọ lórí ogun ológun. àbá àtàfà àbá tí yín bá ń láti wá ìsọ́ọ̀tì yín láti wá bu yín ṣùgbọ́n wọ́n ṣàbòsí mọ́ o kò sí bí wọ́n ti lè iṣẹ́ yẹn sì lè dá tó wájú ọlọ́run gbogbo wa sì lè ṣe àbòsí báyìí ọlọ́run daṣẹ́ rẹ̀ nù ni o àwa ìnú bàbá ṣàbòsí ni ọlọ́run daṣẹ́ wa nù. tìyín nù mo wá kí gbogbo ẹ̀yin arọ́bàfín gbogbo yín pátá tẹ́ ẹ di arọ́bàfín ìyẹn alágbàkó ẹ̀yin lérí ibú àtọmọ ilé àtọmọ ta tẹ́ ẹ di arọ́bàfín mo kí yín o látòrí lórí arọ́bàfín eléyìí gbọ́ ọmọ àkọ́mọ Abẹ́òkúta ẹ̀yin tẹ́ ẹ sì bí kàbí sanra ẹsẹ̀ ìyìn òbí ọmọ yín níyà láyé tó bá níyà láyé màmá ya kàbí sanra ẹ dákẹ́ pọ̀ ẹ sì ń gbọ́ ọmọ yín sì ń ṣeré ibú lọ díẹ̀díẹ̀ báyìí ẹ sì ń ṣe àgbákò ẹ sì ń wòran ọlọ́run jẹ́ sunkún wálé lórí kàbí sanra ẹni sunkún wálé èmi náà níyà o ẹni sunkún wálé o ẹ kàbí sanra ẹ pé o ó ti wà ní oko parun àyè sì wà fún àti jáde kéèyàn ó ti Abẹ́òkúta ọwọ́ à ń pòwe kan tẹ́lẹ̀ mi ò tẹ́ wulẹ̀ wo fídíò rẹ̀ gan mọ́ mo fi Muhammad búra torí pé mo rí pé bó ti máa ń sọ náà kò sí ọ̀rọ̀ làákàyè ń bẹ̀ ṣùgbọ́n wá tàgì fídíò rẹ̀ kan tí ó kàn tàgì mi wá ní kí n wò bẹ̀rẹ̀ rẹ̀ pé bóyá because nígbà mi bẹ ọ̀rọ̀ máa ń yanu wèrè ọlọ́run máa gba orí wèrè náà sọ̀rọ̀ nígbà mi máa gbẹnu wèrè ẹni tí ò lọ́pọlọ àpọ̀dà ọlọ́run máa gbẹnu sọ̀rọ̀ nígbà mi tí àbólé fẹ́ sọ̀rọ̀ kan tí ò mú làákàyè lọ́wọ́ o lọ́ba ní èmi sọ pé búdà ká wá léwó sẹ́nu alẹ́lẹ́ ká ti gbọ́ wọ́n sọ fún bàbá wa rí sáwọn bàbá tó gbọ́n lọ́ba níkà tó ń bu wọ́n jẹ́ ọmọ ìlú yín lọ́ba níkà jẹ́gbẹ́ bàbá rẹ̀ gbogbo àwọn àfa àlẹ́kọ́sì mi ẹ̀yẹ́ náà ṣe àgbà tó ń la kọ́mọ́ lérí síwèé sáwọn bàbá wa sáwọn àfa wa tí irú wọn bá jẹ́ wá sí mistake ló mọ̀ sọ wá tọ́ sí wọ́ tí ìsọmọ ìlú lẹ́nu bọ́ọ̀ bá ti pọ̀ ya wèrè Abẹ́òkúta yín tó jẹ́ Abẹ́òkúta tó wà ta ló mọ̀ ń bẹ̀ kí ló ti rí dá sí lábẹ́òkúta ẹ̀yin tẹ́ ẹ̀ hàn lù yín tẹ́ni ẹ̀yin ọ̀tọ́rọ̀ lù yín tẹ́ ẹ̀ ń dá sọ́dọ̀ ọlọ́rọ̀ nípa pé ó nífẹ̀ẹ́ àfa tọ́lẹ́à àwọn tọ́lẹ́à àmọ́ pé tọ́lẹ́à tẹ́lẹ̀ láti lè ẹrù tọ́lẹ́à ni ó sì ṣẹ́rù tọ́lẹ́à kú ni àwọn ọmọ rẹ̀ ẹ̀gbọ́n tó ń ṣe kí ni wọ́n tó continue ibi tó ń bá lọ yìí àwa ti mọ̀ pé tó kọ́nu àsì ni wọ́n máa ṣẹ́rù èèyàn káàkiri ṣùgbọ́n má ṣẹ́rù o ti ń ṣẹ́rù ṣẹ́rí ibú àwọn kan ṣẹ́rù ṣẹ́rí re ni ìwọ́n fẹ́ ṣẹ́rù ṣẹ́rí ibú ni òun ló fi ń gbé àwọn ọ̀rọ̀ kan jáde nípa Ọba Ghandi àwọn tó sì bí ọ́n wò ọ̀ràn pọ́pọ́ wá níyà láyé mọ́ káníbò tiẹ̀ níyà láyé ṣe bó níyàwó ọlọ́mọ àbó níyàwó ọlọ́mọ tán lè yọ sákìyèsí pé kàbí sanra tó ń ṣe yìí òun ló kó parun kí lọ́kàn ẹ jẹ́ kí n sọ fún yín tẹ́fù mọ̀ pé inú bíbí ni kọta ìmọ̀ wá wù kábíyèsí ṣe mítìn pẹ̀lú àwọn ọmọ ìlú ẹ máa gbọ́ bí táwọn eléri ibú yìí ti ṣàgbákò tẹ́tì mọ̀ pé eléri ibú ọ̀tá alágbákò ọ̀tá ọba ni wọ́n o wọ́n kàn bínú ọba láti padà mọ̀ pé kì í ṣe pé ọ̀rọ̀ pé kí lórúkọ ẹni o ẹ máa wo bàbá àdírẹ́sì àwọn ọmọ wọn àwọn ọmọ ìlú gẹ́gẹ́ bí ọba ìlú táàrí ọba kan tó ṣerú ẹ̀ rí àwa kíra kó oríire pọ́lọ́n fún ariwo ọba wọn Ghandi Afolabi ni ọba olóṣèlú ẹ̀ rí tó fi àyè lẹ̀ fọ́mọ ìlú pé ẹ máa wí kí máa dá yín lọ bàbá wọn ṣe mítìn àbá sì ń fún kálukú máa ń jọ kálukú wa ń béèrè question àbá sì ń dá lóhùn fúnra wọn láìsí intermediary láàrin wọn síra wọn àbá kó ọmọ ìlú jọ ẹ mọ ìlú wọn ò fi sá wọn kọ́ làwọn fàdí káàdì wọlé anybody ẹ wọlé wọn ò sì fi máa ojú fún yẹn máìkì pé béèrè question wọn ń fún ní kálukú ní authority ike ọmọ ìlú yẹn ó ní ẹ̀tọ́ àti béèrè tó fẹ́ béèrè ọba sì ń dá wọn lóhùn yẹn kan sì béèrè question ọba wa dáhùn ẹ wo ọ̀rọ̀ kan tí ọba wa sọ sí ìmáàmù tẹ́ wá ya wèrè tẹ́ ẹ sì mọ̀ pé ìmáàmù tọ́lẹ́àwò náà ti sọ ìmọ̀ye bẹ́ẹ̀ tó ti jù bẹ́ẹ̀ lọ sọ́ba bóun tiẹ̀ láyà tí yóò tó láti lọ direct sọ́ba kí ló bá sọ ọba sọ nǹkan mẹ́ta nǹkan ẹyọ kan lẹ́wàá rí mú kókó tó wà ń bí ọ̀rọ̀ yẹn ẹ rí mú torí pé ẹ lẹ́rìí fún òjé lè sọ ẹ wá gbé wá ní ọba ní ìmáàmù yẹn ń ṣe wọ́n ràn wọ́n ṣé kò ṣe wọ́n ràn wọ́n rán ni ṣé bá parọ́ ni wọ́n ràn wọ́n tó bá wá ní sọ ní wá ń bí ẹ̀yìn nú láì mọ iye àgbá kó èébú láti bú ọba yẹn ẹ̀yìn kan pé bá ń fírí àwọn náà inú ẹ̀ náà ń tẹ̀lé tọ́lé àyẹn
àìmọ̀ ìbẹ́yìn kan ìbọn bá lọ sí mọ́ṣáláṣí ẹ̀yìn kan sàn lé wa lóko ní mọ́ṣáláṣí ọjà gbọ́ngbẹ̀ wọn ọ̀pọ̀ bá kàtọ́ pé mo ṣe wọn ràn wọ́n lásán ṣé tá bá fi ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ ṣé ọba ò lè bá ìmáàmù wí ni àbá fi ọ̀rọ̀ òye lẹ̀ ṣé wọ́n bẹnu ẹgbẹ́ ni ọmọ ni ìmáàmù yóò jẹ́ sí kábíyèsí nítọ́lé àyàn ọmọ ló máa jẹ́ sí kábíyèsí ọmọ kì í ṣe pé ọ̀rọ̀ pé àbúrò ọmọ ni ó jẹ́ inú iṣẹ́ ìránṣẹ́ bí àbá ọba ti ń sọ Kristẹni ni wọ́n ìránṣẹ́ làwọn náà lọ́dọ̀ ti wá gbogbo wọn tó bá ti pè sọ́rọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni títí tó sì dá sí inú ìránṣẹ́ Ọlọ́run gan tọ́líà kì í ṣe ẹgbẹ́ kábíyèsí Ọba Ghandi njó ló ń bẹ̀rẹ̀ tiẹ̀ náà ọkọ̀ ọba sọ pé àfa tọ́líà ń ṣe wọ́n ràn ẹ wá ya wèrè ẹ̀yin kan wá ń kọ́mẹ́ǹtì òfò ẹnìkan ní sọ́ba lélẹ́yìí ọba kọ́ lọ́yọ̀ ẹ rántí àwọn ọba kan ti ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn kílẹ̀ rí sọ sí ọba àlú kan yọ ìmáàmù lóyè ọba àlú sọ fún ìmáàmù wípé wọ́n sàṣùtò lélẹ́yìí àfáà tí ọba fẹ́ kó kọrí bí gbogbo àfi ọba àwo ni ọba àwo nítorí tí ń sọ bẹ́ẹ̀ fún ìmọ̀ àwọn tí ń sọ fún yín pé ẹni tí ọba tẹ́lọ̀ nǹkan àìmọ̀ iye àgbá kọ̀rọ̀ tó bá bó ti sọ fẹ́ sẹ́yìn àfa kílẹ̀ rí ṣe sí wọ́n rán táyà àfa àtọ́jà wa ń ṣe ló bá pọ̀ bá níyàn ń ṣe wọ́n rán ṣe náà lẹ́ wá kúlé lórí ìmáàmù tọ́lẹ́ tó wá gbé ba lọ kóòtù nǹkan inú wọn káyàn kan sọ pé lábẹ́jà wọn ṣe wọ́n rán àtẹni tó gbìyànjú lọ kóòtù talágbàkú náà méjèèjì tẹ́ bá ní ọmọ tó ní ìyá ò ní sùn ni ó náà ní fojú borun o tẹ́ bá lálágbàkú ní a máa ń fún yín jẹ back to back torí ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ jẹ́ lágbàkú ọmọ àlè ẹ̀ lè wá borí àwọn àtàjọ ọmọ ọkọ kò possible. My name is Afolabi. I'm a video director and TV producer of Oko Oro Nla on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.